òwò gan mọ̀ orúkọ yẹn ó tóbi lẹ́nu ẹ láti pè. Aláàfin rí kò pọ́nlé, Aláàfin ara ẹ̀ ní òpọ́nlé, kì í ṣe Ọọ̀ni ní Aláàfin òpọ́nlé. Aláàfin ò pọ́n ara ẹ̀ lé torí ijọ́ tí òun náà bá máa rí ẹni tí ò tó máa tí ò ní dìde ó ní ọjọ́ kan léèní. Mo sọ nínú lágbé kóun dìde kó sọ pé ibi tí Ọọ̀ni jókòó sí ẹ̀ lòun náà fẹ́ jókòó sí àwọn ojúra àwọn lọ́nà àwọn pé òun máa tẹ́. So ariwo tó ń pa ariwo pé èèyàn yẹn jù ẹ lọ ni. Gbogbo àṣẹ tó fẹ́ pa kò kọjá àbò. Nígbà tó gbá ọba kan létí lọ́sí ṣé wọn ò sáńsẹ̀ rẹ̀ wo ṣe sọ wípé wọn ò tó bẹ́ẹ̀ láti ṣe. Ẹ̀ka sàn ẹ̀ka lẹ́ àgbẹ̀dẹ tí mo wá Oyo Ati TV. Don't forget to subscribe, like and share. Oba Oluwo àti Alaafin Oyo wọ́n ti wá gba gbàsígbòsígbàyò lọ́wọ́ Ọba Olamilekan Fáṣẹ̀yìn. Wọ́n ní ọba tí ò bá pọ́n rẹ̀ ní ara ẹ̀ ní òpọ́n ní kò ń ṣe Ọọ̀ni of Ifẹ̀ ló disgrace. Wọ́n ní gbogbo ọba ilẹ̀ Yorùbá Ọọ̀ni of Ifẹ̀ everybody ń wojú ẹ̀ o. So ẹni tó bá rò pé òun ju Ọọ̀ni of Ifẹ̀ lọ tó ń fẹnu tàbùkù ẹ̀ lórí online lọ́kàn tí ń jábọ̀ o. Ọọ̀ni ò ní stoop solo láti wá sí orí internet láti máa debunk anything. But whichever way Ọba Olamilekan yìí wọ́n sọ àwọn kò bá kún gbé ọ̀rọ̀ fún each ọba lẹ́yọ kọ̀ọ̀kan oníkálukú wọn stand ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ ìtókù lẹ́nu Ọba Olamilekan. Ọba ìlà wa káàkiri àwọn pé ìta bá ní tó bá ti fẹ́ máa bàlújẹ́ tó fẹ́ máa fi owó rẹ̀ tó fẹ́ máa fáwọn ọba kan ní abẹ́ẹ̀wò àti àwọn ọmọ ọba kan tí ẹ lọ gba ìgbà tí ó fẹ́ máa ba ìlú jẹ́ irú ẹ máa bá àdàbà rẹ̀ àtìpàlẹ̀. Irú ẹ̀ lọ ṣẹlẹ̀ pé ó tó ṣẹlẹ̀ gbàdọ̀ tẹ̀yìn dáná àfi tó kù tí ọ̀pá bí ẹ̀rọ bá ti lóun wọ́n máa ìbàjẹ́ tó ń sọ́kù òun bá òun á máa sọ́kù wọ́n máa sanwó fáwọn jẹ́pẹ̀ bloggers ló kí wọ́n bàlùkẹ́jẹ́ tó bá bàlùkẹ́jẹ́ wọ́n máa àwọn tí wọ́n bá sanwó fún wọ́n ń sọ fún wa nípò ń sanwó fún wọ́n máa sanwó orí ìbàlùkẹ́ yọ̀dọ̀ ìwọ ni ìwọ abanijẹ́ ènìyàn ọ̀pọ̀ àbẹ̀jẹ́. Ọjọ́ tí a bá dáàbò àti ìbànújẹ́ ọba tó gẹ́gẹ́ kí wọ́n máa rí pé òun àwọn káyé láti máa ti fẹ́ lá. Mo kí fọ́nrán yìí ni mo rí tí Ọba Oluwo ṣe tí ó fi yẹ̀yà rẹ̀ because mi lè sọ pé ó fi ń pọ́n rẹ̀ lé tó fi yẹ̀yà rẹ̀ because ọba tó bá ti wà tó bá ń wà bí agbèrò mo sọ̀rọ̀ láti lo that word pé agbèrò because mi tí ì rí ọba rí nílẹ̀ Yorùbá tí wàá kàn kó àwọn èèyàn jọ tí wàá kàn rẹ̀ máa fabricate ọ̀rọ̀ kan máa fẹ́ wá ìṣubú ẹ̀dá ọ ní à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́ ìjà lára tán bọ̀rọ̀ téèyàn bá jù ẹ lọ ojú ẹ lọ ni kò lórúkọ méjì ó ní gbogbo yìí ní paramount rulers pé kò sọ ọba tó jù ẹ lọ ọba tó jù ẹ lọ wà lọ́wọ́ àbí jókòó sí ọba tó jù ẹ lọ wà ọba tó pọ̀ jù ẹ lọ Ọọ̀ni ara wọn ọba tó jù ẹ lọ ní Ọ̀ràngún ọ̀fìlà ọba tó jù ẹ lọ ní ọba Benin Aláàfin Ọ̀yọ́ àwọn Aláké ọba Ìjẹ̀bú-Òde ọba Ṣàgám ọba Èkó gbogbo àwọn ọba jù ẹ lọ kò sọba tí ò jù ẹ lọ gbogbo nǹkan tó ń sọ ẹni tó bá jù lọ ò ní ìdá tí máa pariwo èyí ò ní ìdá tí pariwo tó bá ti jù yàn lọ ò ní ìdá tí pariwo pé èèyàn kan jù ẹ lọ èèyàn kan ẹni tó bá ti jù lọ ti jù lọ nìyẹn ẹni tó bá jù lọ ló máa pariwo pé kò jù ẹ lọ o kò tó ẹ o kò ṣe kíní kan gbogbo tó ń sọ Ọọ̀ni ló ń bá wí bọ̀tínú mi dùn pé ò lè dárúkọ ẹ̀
torí pé ó jù ẹ́ lọ wọ́n gan mọ̀ orúkọ ẹ̀ ó tóbi lẹ́nu ẹ̀ láti pè ó ní Aláàfin rí kò pọ́nlé Aláàfin ààrẹ ní ò pọ́nlé kì í ṣe Ọọ̀ni ní Aláàfin ò pọ́nlé Aláàfin ò pọ́n ara ẹ̀ lé torí ijọ́ tí òun náà bá máa rí ẹni tí ò tó máa tí ò ní dìde kí ó dín ọjọ́ kan lénìí nígbà tó ń lọ sọ́dọ̀ president ṣé kò dìde kí president òun ṣe jókòó ṣe bá Aláàfin jókòó nígbà tí Ṣèyí Mákindé dé ń jọ yẹn ṣé kò dìde kí tí ó bá rí Ọọ̀ni tó rí Ọọ̀ni bí ìgbà tó jẹ́ pé ó fẹ́ ta kàngbọ̀n pẹ̀lú Ọọ̀ni ẹ̀yìn náà lẹ́ ń tì mo dẹ̀ gbàládùúrà pé kó má jẹ́ kẹ́ ẹ ti òun pa ó dẹ̀ ń dùn mí wípé ọmọdé tó fi joyè ó yẹ kó lè àgbàlagbà lò ó kí ló wà bẹ́ẹ̀ àfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé gùn àwọn ọba tó ti jẹ níwò sẹ́yìn gbogbo wọn pátápátá kò sí lè tí wọ́n ṣe wọ́nranwọ̀nran wérewère bí ilé wọn ló gbà ó dẹ̀ yẹ wọ́n ṣé Ọọ̀ni ló máa jìṣẹ́ sólò lálẹ́ máa fún blọ́gà lówó lọ́jọ́ ọ̀rọ̀ ní dàbí ẹni tí ó jọba ni tó ní tí táwọn èèyàn tó wọ́n wò wípé kí ló kù tó fẹ́ jẹ bọ́ọ̀lù ṣe wà yẹn igbákejì Olódùmarè ni igbákejì òrìṣà àbí Ọọ̀ni gan ni òrìṣà ẹ̀yin tó kù ní igbákejì ẹ̀ gbogbo wa kí n kó wa pọ̀ ní igbákejì ẹ̀ Ọọ̀ni gángan lòrìṣà àkúnlẹ̀bọ nílẹ̀ káàró òjíire ọba tí gbogbo ayé kọ́kọ́ ń wò tí wọ́n bá fẹ́ sọ pé ọba Ọọ̀ni ní council of obas ṣébi tí Ọọ̀ni jókòó sí ni Olúwo jókòó sí mo sọ nínú last video wípé kóun dìde kó sọ pé ibi tí Ọọ̀ni jókòó sí ẹ̀ lò náà fẹ́ jókòó sí àwọn òjúra àwọn lọ́nà àwọn pé òun máa tẹ́ so ariwo tó ń pa ariwo pé èèyàn yẹn jù ẹ lọ ni because mi ò rò pé Ọọ̀ni lè jáde ń ta nísìn kó máa sọ wọ́nranwọ̀nran pé òun ju lágbájá lọ òun ju tàmẹ̀dọ́ lọ Ọọ̀ni ò ní ẹ̀bà sí Ọọ̀ni ò lè ẹ̀bà láyé òun gan mọ̀ bí ó mọ ẹ̀pẹ̀ ẹ̀ lọ nínà kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn tó bá ti rìn ẹ́ lọ́wọ́ ni ìwọ máa ń fabricate story lé lórí ṣé bó ṣe ń ṣe pẹ̀lú bàbá Ògúndòkun gbà yẹn náà ni wípé ó dídùn ní skul ó ṣe kìnnìkan kí ló dé tó jẹ́ pé àwọn olùrànlọ́wọ́ tiẹ̀ ní ìbànújẹ́ tiẹ̀ ló máa ń jẹ́ ìbànújẹ́ fún ẹ ló máa ń fẹ́ fi gòkè gbogbo àṣẹ tó fẹ́ pa kò kọjá àbò nígbà tó gbá ọba kan létí lọ sí ṣé wọn ò sáńsẹ̀ rẹ wo ṣe sọ wípé wọn ò tó bẹ́ẹ̀ láti ṣe má tàn rẹ à ń jù wọn kò ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tán bọ̀rọ̀ ẹni ó bá ti rí àti rí gbogbo ohun tó ń ṣe ìjà lára ni kí ló le tó bẹ́ẹ̀ ọba sọba kí lẹjọ́ ń dù láti ilẹ̀ tó ti jọba ló ti ń nírẹ̀ lára ọmọ kéèyàn máa nírẹ̀ lára òun ní ara ẹ lára òun kó ìbànújẹ́ bá ọkàn ẹ gbogbo tó ń ṣe ìbànújẹ́ lòun kó bá ọkàn ẹ wọ́n sọ pé wọ́n ọmọ tẹ́nìkan ti ṣe sẹ́yìn kí ló ṣe sẹ́yìn ṣé ó jalè ní àbí ó ń gbé ọmọ àbóṣogbo owó kí ló ṣe sẹ́yìn ó tó bá ṣe sẹ́yìn sọ síta àwa sọ tiẹ̀ àdìjọ gbé Canada ní nà án bọ́tí wo lè síbi táwa bá wà nígbà táwa wà ní Canada àwọn ọmọlẹ́yìn ti wà ló ń bá rìn so kí ni Ọọ̀ni ṣe tó jẹ́ wípé o mọ̀ jáde wá sọ káwa jáde sọ tiẹ̀ kó o lọ wábi jókòó sí kí ló ń ṣe ẹ́ kí ló gbé kí ló jù kí ló dì sílẹ̀ tó ní kán gbérú ẹ̀ mélòó gangan lè rẹ tó sọ pé aràn yọ ẹ lẹ́nu tí o bá wà tó jẹ́ pé ọbí ẹ sílé ọlá ó yẹ kí wọ́n gan tún rẹ bí náà tán bá bí ẹ sílé ọba ó yẹ kó lè tún rẹ bí anyway nílé ọba ọmọ àlè wà bẹ́ẹ̀ o nílé ọba ẹhànnà wà bẹ́ẹ̀ nílé ọba
ọmọ tó gbé wá láti ta ó wà bẹ́ẹ̀ o tó jẹ́ pé ìwé ò lè jọ tọ́ba because èèyàn wọn ò lè bíyàn lé ọba kó máa ṣe bí eléyìí bọ̀ tán bá gbéyàn wá láti ta wọ́ tó bá jẹ́ pé ọmọ àlè lèèyàn kò síwà tí ò lè wo rẹ̀ sí nǹkan tí ò lè ṣe wọ́n dẹ̀ ní pé tí ilé kan bá ń tòrò tó máa lè bẹ̀ ọmọ àlè bẹ̀ ò tí ì dàgbà ní o ó dàbí pé ọmọ àlè wọn ti dàgbà níwò o ló fa gbogbo eléyìí àwọn ọmọ bá bẹ̀ wọ́n jáde because wọn ò fẹ́ kójú ti àwọn ìbànújẹ́ ló jẹ́ pé ẹni tó ń represent àwọn ohun kó dọ̀tí bá wọn àndìdìrín náà tẹ́ jọ kúra yín tẹ́ jọ jókòó náà anyway wọ́n ní ẹni bí ahun náà ní ra wọn he pé ìkankan náà ní gbogbo yín because ó yẹ kó rí àwọn kọ̀ọ̀kan náà lè pé nà ókè mo jù ẹ lọ nísìn ẹni tí mo jù lọ sí mi ò lè rí náà rí ọ̀ọ́ni ò lè rí náà rí ẹ láíláí gbogbo ẹni mo fi sọ and ẹni tọ́lọ́run ò bàjẹ́ ẹ̀dá kan ò lè bàjẹ́ ó dẹ̀ tún ti kiri ẹ mọ́fá pẹ̀lú orin tó kọ láàsì tó sọ pé abanijẹ́ ènìyàn tó ń bá ènìyàn jẹ́ kiri ìjọ tó bá dẹ́kun àti ìbànújẹ́ ààrẹ ló ń bá wí wàá dẹ̀ rí láàrin ìwọ àti Ọọ̀ni àáwo ẹni tí ìbàjẹ́ ẹ̀ máa jáde very soon mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan.